àbí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọn ò lè bọ́ta lọ ra oúnjẹ ẹ tí mọ̀ wọn ò ìyá ò lè rán ọmọ lọ síta bàbá fúnra rẹ̀ ò lè bọ́ta they are inside bí ṣe ń bá yín sọ̀rọ̀ tí ebi dẹ̀ ń pa wọn mọ́nú ilé nílẹ̀ Yorùbá ẹ tí mọ̀ fídíò wà bí màá pìlẹ̀ fún yín wọ́n yẹ fẹ́ yàbò yìí wọ́n rí Sunday Igboho bíi threat wọ́n rí bí ẹni wípé òun ló sì ń fi ìyẹ́ apá ẹ̀ bò yìí bó ṣe fẹ́ bò yín bó ṣe ń bò wọ́n ní dọ́ọ̀sì lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe fẹ́ bò yín wọ́n ti rí Sunday Igboho pé Tinubu tó fi Sunday Igboho lẹ̀ Tinubu náà lọ́pọlọ Tinubu náà mọ nǹkan tó ń ṣe ṣe bí Punch newspaper ló gbé Punch ló gbé yìí kò kí jẹ́ pé àhesọ bó ní Yorùbá Wuyi ti wá gbọ́ àbí kinní kan wọ́n ní kó lọ gbé Sunday Igboho yín wọ́n ní DSS must arrest him ọwọ́ pọ̀ ní ìwé pẹ̀jọ́ o kí ló sọ òbí ògbọ̀dọ̀ wá sílẹ̀ Yorùbá o kinní kan Abẹ́kìtì ní jẹ́ àṣeṣo Abẹ́kìtì ó yà ń gbọ́ yín sà Abẹ́kìtì à ń gbọ́ yín à ń gbọ́ yín sà. Orin tí mo kọ lẹ́ẹ̀kan náà ni mo tún máa gbé wọlé pé à ń jù wọ́n lọ ṣe ń bí lẹ́jọ́ ìjà lára kì í tán bọ̀rọ̀ ṣé rí gbogbo tó ṣẹlẹ̀ pátápátá ó yé wa àdèmọ̀ àwọn tó wà lẹ́yìn ẹ̀ ṣé láwọn tó pera wọn ní human rights tí wọ́n kọ̀ pé kán lọ àrẹ́sì ṣe Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá kí ló dé tí wọ́n kọ̀ kán lọ àrẹ́sì àwọn DSS tó ń pa ìran Yorùbá kí ló dé tí wọ́n kọ̀ àwọn tó ń kidnap ọmọ Yorùbá lọ́nà ṣé ẹ rí màmá mi tó ṣẹlẹ̀ ó yé wa ẹni tí òye ni òye tọ̀gbọ́n ó yé àwa kan wípé àwọn yẹn ń wá sí Sunday Igboho torí ìrù ẹkùn torí security ilẹ̀ Yorùbá tí wọ́n gbé lé Sunday Igboho lọ́wọ́ ní ogun yẹn fi pọ̀ bọ̀tọ̀ ọmọ aládìsá máa borí wọn àdìsá máa borí ṣé ẹ rí màmá mi yẹn máa gbọ́ mi. àpòlí ń sà. nígbà tó ní Sunday Igboho sọ wípé kí Àtìkù kó má wá sí ilẹ̀ Yorùbá wá káàdé àti Òbí èmi bàbá Èkìtì Adó Èkìtì lè níwà èmi náà sọ lẹ́ni tí a bá rí Àtìkù ní ilẹ̀ Yorùbá á jẹ mọ́nàmọ́ná ìyà. Bàbá Èkìtì ẹ má lo threat ẹ má èmi ò support yẹn. ẹ máa gbọ́ mi mà ẹ máa gbọ́ mi mà. ok sir à ń gbọ́ yín sir. this is not a threat. nígbà tí wọ́n ti ń pa ìran Yorùbá tí Fúlàní kidnap àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá tó ń pa ìran Yorùbá ẹ rí lórí pépà kan kí Àtìkù kó tẹ̀ ìwọ́ ìyẹn ní pé inú ẹ̀ ń dùn sí bẹ́ẹ̀ pa ìran Yorùbá bí Ìgbò ṣe ń sọ wípé they are the owner of the Lagos àwọn ló ní Ilé Ifẹ̀ àwọn ló ní Ìjẹ̀bú Igbó kí ni Òbí sọ ìyẹn ní pé inú wọn dùn ọmọ Yorùbá tí ò bá gbọ́n ló máa ní òní mọ̀ pé àárín ọ̀tá méjì ní ìran Yorùbá wà tí ó ẹnìkan tẹ́ rí ẹbí intermediary láàrin àwọn ọ̀tá méjèèjì yẹn tó jẹ́ Sunday Igboho wọ́n wá gbogbo ọ̀nà láti mú wálẹ̀ ìrọ́lẹ́ rẹ̀ fa màmá mi máa gbọ́ ohun tó mú Sunday Igboho sọ wípé òun fi nǹkan ní 24 hours kó mú aládò wá àti fọ́nìtìkà mo lè sẹ́ni fídíò yẹn sí ní tẹ́yìn ò bá rí. Bàbá Èkìtì. níbi tí aládò. Bàbá Èkìtì. àti fọ́nìtìkà ti ń bú bàbá Olúbàdàn. Bàbá Èkìtì ẹni sòrò sà ṣe rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹni ká má mọ̀ dáa ẹni sùúrù Bàbá Èkìtì ẹni sùúrù fídíò tẹ̀ ń sọ yẹn kó tó dọ́wọ́ anybody ọ̀dọ̀ mi lọ́wọ́ kọ́ dé mo lè fi gbogbo ẹnu sọ àwọn ọmọ yìí ti bú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàrí àbí wọn borí tí wọn apologize kò kí n ṣàkọ́kọ́ kò kí n ṣèkejì wọ́n wá fò fẹ̀rẹ̀ wọ́n lọ bú Olúbàdàn ìgbà tí Sunday Igboho sọ pé kán gbé wọn wá sílé òun Sunday Igboho gan ò sí ilé wọn wà ní UK I spoke with him bùfọba tó ní mi búra I spoke with him ó wà ní UK
ọlá wípé àwọn ọmọ yẹn bú olú ìfẹ́ dákú pé mo ṣe ṣòna tí mo sọ pé àwọn ọmọ yẹn ti kọjá ààyè wọn mo náà bú alágbára kan nílẹ̀ Yorùbá ìjà yẹn ni Sunday Igboho bàbá ìbẹ̀rẹ̀ Èkìtì ẹni sùúrù ọ̀yẹ́ máa fún yín láyè kẹsọ̀rọ̀ ìjà yẹn ni Sunday Igboho ti pe àwọn èèyàn kalẹ̀ pé táwọn ọmọ yìí bá ti dé o ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí o bàbá mi tí wọ́n bú yẹn kọ́ sẹ́tù ẹ̀ kọ́ kó wọn lọ sọ́dọ̀ bàbá kí wọ́n yanjú ẹ̀ ni olóyè gan ò sí nlé ṣùgbọ́n ibi tẹ́mi tó kọ́ ẹ jẹ́ kí n délẹ̀ sà tẹ́mi sọ pé tábà bẹ́ràn wí ká bẹ́ràn wí ọmọ tó bú mi lákọ̀ọ́kọ́ tó bẹ̀bẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ pàpà ẹ̀ ó ṣẹlẹ̀ kejì bàbá Èkìtì tó bá gbá Tinubu létí mi ò ní dá sí mi ò ní dá sí tó bá ta òòṣà lọ́yà tó gbégún létí mi ò ní gbé sí èmi ní mo ní kinní kan tó jẹgbẹ́ mi lọ tó bá ti ṣe pé ọmọ ò lójú tì tó máa fi mí pa Ọlọ́run tó bá wọn ẹ̀kọ́ bùkẹ́ tó sẹ́nu kó ṣáná sí máa ra yẹ fún ẹ báyìí ni lẹ́sẹ̀ rí pé Yorùbá nìṣọ̀ tá à ń ṣe lẹ́ẹ̀ ṣe gbọ́dẹ̀ ní àtẹ́ anybody mo ń gbọ́ yàn bí Èkìtì. gbogbo àwa tá a fẹ́ràn Sunday Igboho ní ká sọ fún wípé kó yẹ kó wèrè mọ́ra mọ́. You are now talking. You are just talking now. nígbà tó mọ ẹ máa tọ́ mi mà nígbà tó kú gómìnà Ògùn state Sunday Igboho ló parí ẹ̀. I heard about it lọ́tún fún 100,000. ẹ máa gbọ́ mi mà kì í tún ṣe Sunday Igboho la máa play la tún máa bá sọ̀rọ̀ bí o ṣe àwọn tí àwọn ọmọ yìí pè pé ẹ̀jẹ̀ bá mi pẹ́ láyé o ti tún dáná sí bíbá yìí o tá a gbẹ láyé pé aládùnní ẹ̀yẹ aládùn tuntun lórí kó gbó o kó máa pe bàbá ẹ̀ kó máa pe Sunday Igboho mọ́ ṣe gbọ́ mi àwọn ọmọ yẹn ò pe Sunday Igboho direct àwọn kan náà pè pé bàbá aládùnní bàbá aládùnní o ṣé rí tó ṣẹlẹ̀ tó fi mú ọ̀rọ̀ 24 hours wá wọ́n pe olóyè láti pálásì ni. Àní mo mọ̀ ẹ jẹ́ kí n fílẹ̀ kẹ́ explain fáwọn èèyàn mi mọ̀ ẹ̀yin lè explain. ló pe àwọn ọmọ yìí ló ń bú Olúbàdàn yìí pé rárá ẹbí wọn lẹ̀ fún mi màá tọ́ ẹ dọ́ màá kó wọn wá sí palace ló bú kí olóyè ò ní nọ́mbà aládùn lọ́wọ́ kò ní nọ́mbà fọ́nìtìkà lọ́wọ́ àdìsẹ́ àdẹ́sìmọ̀ tó ní tí olóyè mọ̀ kó lọ ọmọ yẹn tẹ̀lé kiri ló mú olóyè pé ẹni yẹn pé àwọn ọmọdé ti kú ọtí kú kí kọjá ewé o wọ́n kú gómìnà òun ta sí èwo ní ọmọ Olúbàdàn again ó ti di ọmọ Olúbàdàn ẹ ti mọ̀ báwọn ọmọ yìí ò níran. I have èmi ní fídíò yẹn lọ́wọ́ náà. wọ́n ní láti límìtì àwọn wèrè tá a máa kó kiri. ẹ ṣe ń sọ̀rọ̀ ni. límìtì wèrè làwọn eléyìí àwọn tí ò níran ẹ wá wò bó ṣe jáde síta sì kan bù yàrá wọn. ní ẹ̀ tí ẹ kàn mí. ṣé gbọ́ mi wọ̀ standard olóye ti kọjá ká máa irú wa òkìrì wa no torí pé àwọn kan wà tó ń wá ìṣubú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ọ̀ṣà tọ́lọ́wọ́ ò ní fún wọn ṣe. kí náà ti ṣẹlẹ̀ ẹni bá kú Sunday Ìgbòho náà torí ń tó ṣẹlẹ̀ yìí bí ìgbà tó tọ̀ ń fi igi gún ojú olóore. èmi ò bú olóyè but olóyè kàn respect ara wọn ọ̀tá ti pọ̀ jù. màmá mi I can say it today 85% àwọn tó ń bú olóyè lẹ́nìí torí ìwé ẹ̀bùn security tó ń bọ̀ ni tó hàn káwa a ní àwọn àbúrò tó fún ní 200,000 kó máa lọ sórí social media kó lọ máa àtàkùn lóye Ìgbòho tí yẹ pé bàbá òun ní ẹtẹ bá níbi tí mo bá ń fọyín àwọn ẹ̀rí wà tí yẹ ní bàbá pé ẹgbọ́ kí n gbà tí màá dé kẹ́ bẹ́ẹ̀ báyìí èyí bẹ́ẹ̀ náà fóun o òun dẹ̀ ti pawó mo ní ká bá bí ẹja tó bá gbé ọmọ àlè jáde síta tó jẹ́ kiri ẹ ní òjẹ́kẹ́ ní yẹ ó jáde síta it is because of the welcome ó sì máa jẹ́ òun máa fún àwọn lọ́mọ ogun 1.5 million ẹni tí ò lọ́mọ ogun 10 ní gbogbo àwọn balẹ̀ Yorùbá láwọn fẹ́ fún òun náà fi jáde síta pé wọ́n wá gbogbo ọ̀nà tó bá rí bẹ́ẹ̀ ní kí n ṣẹlẹ̀ bí àwọn náà ti gbé ṣé ẹni bá tẹ̀lé ṣòwò rẹ̀ àbítí dàtú ọ̀tọ́ bá sọ pé ṣòwò rẹ̀ ń tà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ọ̀bọ̀ ń gbọ̀gbọ̀ gọ̀pẹ́ ni afọ́jú tó ń fi afọ́jú mọ̀nà ni inú kòtò làwọn méjèèjì máa parí ìrìnàjò wọn sí ṣé mo ṣe ìṣòwò rẹ̀ lọ́nà ẹ̀wọ̀n tó ṣe ní kóòtù ṣé ẹgbọ́n mi nza ẹ̀wọ̀n tó ṣe ní kóòtù if you see that boy you know that it's not normal ẹni tó deny orísun ẹ̀ tó deny Yorùbá pé òun ò ṣe Yorùbá pé àwọn Yorùbá lu àwọn bàbá àtìyá oníjìbìtì ni
dọ́wọ́ jáde lẹ́yìn tó lóun gbèjà ọmọ Yorùbá tó ní pé just ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin Yorùbá tó wá dúró bẹ̀ ìjọ pọ́mà ìlú àwọn ìlú tó ti tú ní Ondo state ní Kwara state ní Kogi state ìkúdú Èkìtì state tí àwọn Fúlàní ti tú tó bá ń pẹ́ ẹni kẹta lè pè tó lè dúró tó lè dẹ́rù bà wọ́n wá sọ ọ́ di ọ̀tá wa inú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dẹ̀ ń dùn ìkẹta nílẹ̀ ló ní kò lóògùn tí Sunday Igboho bá lóògùn èyí tẹ́ lóògùn ẹ̀ sí jáde tó àwọn tó yí olóyè Sunday Igboho ká nìkan kì í ṣe gbogbo ọ̀rọ̀ ní Sunday Igboho a máa dá sí káfí Sunday Igboho lọ́rùn lẹ́kọ̀ọ́ jẹ́ ó dá yẹ kọ́jọ́ fèsì ìyàwó àtọmọ ẹ̀ ẹni tó bá ti forí fa nǹkan tí ò yẹ kó forí fa kó lọ́ máa ná kí Sunday Igboho lọ́wọ́ wọn ni. Kí àwọn olóyè Ìbàdàn ò bá lè fi wọn àwọn méjèèjì ẹ fọ́nrín kí àwọn múmú rẹ̀ jẹ́ kọ́ wá lọ sí wo Olúbàdàn káàrà wò. Ó dàbà bí Èkìtì ẹ ṣeun. Ọjọ́ nínú ìlọsibọ́ a máa borí ọmọdé yẹn máa borí. Àṣẹ. Ó máa borí torí àtọ̀run wá lọ lọ́rọ̀ ọba mi ti di ilé ẹwà fún àkọ́ títí ẹ̀. Ibi tí lékelèké ọmọdé yẹn máa ẹ̀ fi ń fọṣọ. Ẹyẹ àparò wọn ò lè mọ bẹ̀rẹ̀. Ó dà bàbá Èkìtì ẹ ṣeun gan. Ṣàkóso wọn kò ń bọ́ yájà ni. Wọ́n bọ́ yájà ní ṣègbè lóníṣẹ́lẹ̀ o. Ẹ ṣeun gan bàbá Èkìtì. Tọ́ba gbé wèrè wá, àwa náà máa gbé wèrè pàdé wọn. This time around we need it. Tí Sunday Igboho bá jọ APC mà, mò ń sọ kí ọmọ Yorùbá ká tẹ́tí ká gbọ́. Tí bàbá Tinubu ò bá mọ ẹgbà, ọmọ yẹn kí ọmọ Yorùbá mọ ẹmu wà. Mo tún repeat again. Tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ò bá mọ pé ẹgbà, ó yẹ káwa mọ ọgbọ́n tá a máa fi sọ pé bàbá Tinubu ẹ̀mú kìíní wa. Ó kan Yorùbá. Torí ní nígbà ayé Yar'Adua, gbèdé bridge fún Tani, Ables, Chables lẹ́yìn tàbí Ables yẹn, ilé tó bá wù yẹ pé àwọn tó ti pààyàn, tọ́kọ̀ àwọn ọmọ ṣíbọ̀gẹ̀, wọ́n kó wọn lọ sí army, wọ́n kó wọn lọ sí Nigeria police, wọ́n náà pè wọ́n ní repentant Boko Haram. Ìgbà yìí Jonathan náà di same thing, wọ́n kó àwọn ọmọ Niger Delta ní orí ọ̀fẹ́, wọ́n kó AK-47 lé wọn lọ́wọ́. This is our own time. Tí àwọn náà bá ní AK-47 lọ́wọ́, we be able to flush them out of our land. Ẹ ṣeun gan bàbá Èkìtì ẹ ṣì wà lórí show ẹ ṣì wà lórí ètò kí n fi ṣe àwọn show yìí díẹ̀ ẹ ṣeun gan sà because èèyàn mẹ́ta ni wọ́n fẹ́ arrest báyìí èèyàn mẹ́ta ni wọ́n fẹ́ arrest Sunday Igboho ṣá wọ́n ní kán lọ káwọn DSS lọ mú àwọn oríwà àwọn human rights tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn according to them ní Nàìjíríà wọ́n ló threaten àwọn kan now ní threat tó ń ṣe nísìnyí pé àwọn ọmọ yìí o ẹ kó wọn wá bá mi o like I said má jẹ́ kí èèyàn fà ẹ́ láṣọ ya níta gbangba ẹ jẹ́ kí gap máa wà láàrin I am not blaming olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bọ́lá òun ṣe dá wọn níbẹ̀ tí gbàmí tọ́lọ́ bá dáyàn bá pè wọ́n tó máa adjust tó bá wà láàrin ibi tí wọ́n ti nífẹ̀ẹ́ you don't have to stay there you don't have to be there. Many people nínú Yorùbá nation mo ti wà lórí platform kan tí mo send fídíò síbẹ̀ tí mo sọ pé ẹ má ju fídíò Yorùbá wòye síbi sínú platform yìí because mi ò ráyè gbadì ẹ̀sìn lọ́dọ̀ kọ́ ni kí n bá ẹ ṣe lọ́dọ̀ kọ́ tó bá dáràn lé ní problem tí ayé ẹ nìyẹn màámi Grace ẹ ti dé àwọn náà máa bá mi wo turn pop wọ́n ní kí n stop for now wọ́n ní èèyàn 50 ló turn pop ní èèyàn 274 tó ń wò wá ní èèyàn tó oyè ẹ̀yìn náà ní èèyàn 274 ẹ bá wa tẹ turn pop lórí show ó yẹ ẹ bá wa tẹ turn pop ẹ bá wa tẹ turn ẹ bá wa share fídíò èmi bá ti wọnú ètò máa fẹ́ máa ó tó bá ń gbọ́ ó ń gbá skẹ́skẹ́ máa ń jà lára ni ọ̀rọ̀ wà ńlẹ̀ tanikada lẹ́bi tanikada lẹ́bi àni bó ṣe ń lọ ẹ nísìn wọ́n ti àti rí fídíò oríṣiríṣi wípé ṣé ẹ tó fẹ́ lead Yorùbá nation náà ni wọ́n ti gba Yorùbá nation wọ́n ti ń threaten wa but wọ́n ò rí àwọn fídíò táwọn ọmọ yìí ti ṣe fólóyè before today náà àwọn ọmọ Ìgbò mo sọ fún yín jọ́ tí mo kọ́kọ́ ṣe fò mo ní wọ́n ti gbé kinní yẹn internationally ọ̀rọ̀ olóyè yẹn wọ́n ti fi àwọn nǹkan lẹ́tà wọ́n ti fi back up ẹ̀
internationally mo sọ fún yín jọ yẹn náà ṣùgbọ́n ẹ gbọ́ sí mi lẹ́nu náà Punch tí wọ́n bá yín gbé nísìn Punch tí bá yín gbé kí lẹ máa ṣe nísìn before kó tó di pé ọ̀rọ̀ olóyè máa yìí judicial lélẹ̀ ó ní ká sọ fún yín o ó ní ká sọ fún yín wípé tó ṣẹlẹ̀ ní Jos according to anonymous náà máa ń pè ó dàpọ̀ anonymous ni anonymous information wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ ẹjọ́ ti sọ pé ohun tó ṣẹlẹ̀ ní Jos níjọ́ Palm Sunday tí ẹ̀jẹ̀ ṣàn yẹn wípé preamble yẹn àwọn ń bọ̀ ni wọ́n lákòdà àwọn ò tí ì wọ mọ́tò so àwọn ò tí ì dé ṣe mọ̀ pé àwọn náà ká sọ fún yín nígbà yẹn pé wọ́n ní wọ́n ń bọ̀ ní 28 àwọn yẹn ní a sọ fún yín o adẹ̀ sọ fún yín wọ́n ní after tán bá ti kírun tán báyìí àwọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ lóní rẹpẹtẹ ṣe pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lóní rẹpẹtẹ náà nísìn so wọ́n ní everybody máa get ready so olóyè Sunday Igboho my advice for you mo mọ̀ pé ẹ̀ sílé for now I know you travelled ọ̀rọ̀ ló máa ń kó mo I don't want to say this out but somebody sọ yẹn kọ́ ti sọ síta èmi gbogbo ọ̀kọ́ lè máa ń sọ so àbí náà máa sọ síta mo mọ̀ pé ẹ̀ sílé for now tẹ́ bá lè relax díẹ̀ níbi tẹ́ wà yẹn fine tẹ́ bá wá wò pé àwọn ìyá mi àwọn àpá wọn àwọn ìyá mi àwọn bàbá mi when you come ẹ change ojú yín yes tó máa ń ta ló sọ pé Yorùbá wuyì ló sọ ẹ fi pẹ́pẹ́ díẹ̀ bí mo fi ṣe fẹ́ pùtì àtàsúyà díẹ̀ ẹ fi sí ọ̀rọ̀ yín apá yẹn make sure pé ẹ rèsì ẹ̀ díẹ̀ tó máa sọ pé ó gbéraga àdìsá sọ fún wọn pé ní èṣìṣò kì í jọmọ lẹ́ẹ̀mejì kí ló ní gbowó gbéraga tẹ́kọ̀ sọ bẹ́ẹ̀ orí Àkànbí Tinubu ṣínṣin wà lórí ẹ̀ kò gbọ́ nánà kò gbọ́ nǹkan kan Ọlọ́run fúnra rẹ̀ kò fẹ́ àrífín bó ṣe wà nínú sánmọ̀ wà máa wo layers tó fi protect rẹ̀ tọ́lọ́run ò bá sínú sánmọ̀ àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa drag Ọlọ́run wọ́n á fà wálẹ̀ wọ́n lè san nígbàánu Ọlọ́run fúnra rẹ̀ ó lọ dúró sí sánmọ̀ ni if you want to come to kinní kan àwọn tó bá máa wá sílé yín ẹ jẹ́ kí gbẹ̀gàgà díẹ̀ wà bẹ̀ ẹ fi ẹgbẹ́ ṣódà yín ẹni kó bá yín wá ṣódà páàdì díẹ̀ kẹ́ fi sí ẹ fi ṣódà páàdì díẹ̀ sí apá yín ẹ̀yin tẹ́ ń pẹ́ máa ti pẹ́ ẹjọ́ ẹ fi ṣódà páàdì díẹ̀ sí apá yín oná sì ń pè kíkí díẹ̀ sẹ̀ sí lọ gbé yín yẹn ṣé díẹ̀ sẹ̀ sí bá tún gbé lẹ́lẹ́kejì kí la tún máa sọ kí ni ká tún máa sọ ẹ má sọ pé Tinubu ló wà bẹ̀ lọ́wọ́ ta wà yìí olóṣèlú lè fi anybody lẹ̀ fún anything tó bá pè é ló máa disrupt 2027 wọn ò ní kọ̀ láti fẹ́ anybody lẹ̀ àṣírí ni mo bẹ́ fún yín yẹn tó bá wùn ẹ́ kó gbà tó bá wùn ẹ́ kó má gbà ẹni tí wọ́n máa disrupt 2027 wọn ready àti fi anybody sílẹ̀ anybody so olóyè maintain champion yín o irú ẹkùn tí wọ́n gbé fún yín gbogbo èèyàn kan ló tẹ́ lọ́rùn o so now wọ́n ní máa yí nísìn Gumi ti ẹ ṣáà mọ̀ Alex ní Alex tó máa ń lọ sí ẹ̀wọ̀n káàkiri activist yìí òyìnbó tó máa ń lọ káàkiri now Bashir Ahmad ti tweet lórí ẹ̀ ó ní bó ṣe lọ ń sunkún ní Jos tó ń pariwo yẹn ó ní this is a strong call on the relevant authorities to urgently look into the activities of this young foreigner Alex Babri, who has been moving around openly, spreading hate and attempting to incite violence against Nigerians of diverse background. The authorities should take swift and lawful steps to investigate, apprehend. They should take swift to investigate and apprehend where necessary and ensure accountability to safeguard peace, unity, and public and public order. This is the guy tó máa ń káàkiri pé wọ́n pààyàn níbí o wọ́n pààyàn lọ́hùn o tó wá lọ àgàgà Jos àti Plateau òun ló help wọn níbẹ̀. Now àwọn Fúlàní ń bínú
wọ́n ní ó fẹ́ kí àwọn Nigerians kí wọ́n ó fẹ́ exact violence àti bóyá ẹ̀yin Nigerians tí wọ́n pa o bó ṣe ń sọ̀rọ̀ pé kẹ́ dìde o ó ní kẹ́ jà fúnra yín o ẹ dìde o ẹ jà fúnra yín o wọ́n ní wọ́n gbọ́dọ̀ apprehend the necessary authorities àwọn DSS náà ní kán lọ gbé Sunday Igboho tó ń sọ fún yín náà ṣe wọ́n ti ní kán lọ gbé wọ́n ní kán gbé eléyìí náà wọ́n ní they must apprehend him. You cannot talk. Nigeria, they say when you say something, you say something. When you say something in Nigeria, it will lead to another thing. Now, Baba Gumi, Sheikh Ahmad Gumi, Baba ẹ̀yin kan nílẹ̀ Yorùbá tó bàbá yín ni. Baba ẹ̀yin kan nílẹ̀ Yorùbá òun náà ti sọ̀rọ̀. Ó ní CIA agents thrilling religious unrest in Plateau. He need to be held accountable. As in, àwọn tí wọ́n pa ní Plateau Jos. Wọ́n ní kí wọ́n lọ mú Alex òyìnbó yìí wọ́n lò ní kí wọ́n lọ hold accountable òun ló jẹ́ kí wọ́n máa pa wọ́n lòun ló jẹ́ kí wọ́n máa pa wọ́n ní Jos so kí wọ́n lọ hold ẹ̀ accountable ṣẹ́tìrì gbogbo ẹni bá ti ń sọ̀rọ̀ fún yín náà máa ní kí wọ́n lọ hold accountable ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ gbé ọmọ tí yín ẹ gbé sórí àtẹ wọ́n ṣe sit at home ní south east ní east wọ́n ṣe sit at home wọ́n pa ṣége àtàgbófinjókòó àtàgbófindúró àwọn ògbọ́n nánà wọ́n tó para wọn wọn ò ní kí wọ́n lọ mú yẹn o àwọn ọmọ ìlú wọn wood boy wà bíbí ìsìn wọ́n ń dáwọ́ bò ní Nnamdi Kanu isan máàsì Nnamdi wọ́n fún ní máàsì Nnamdi Kanu. Old boy, what is the meaning of máàsì? Please tell me. Máàsì Nnamdi Kanu. Wọ́n á fi àkọlé máàsì Nnamdi Kanu. They respect him. They do everything to cover him, to shade him. Máàsì Nnamdi Kanu. Despite bí ẹ̀mí ṣe sọ lu o king ni okay King Nnamdi Kanu, God bless you. Máàsì wọn ní Mr. ni o. Sunday Igboho ti kò àtẹnìkà bá fi olóyè yẹn ti ẹ fẹ́ gbọ́ Sunday Igboho wọ́n bó ti wọn àwọn Fúlàní ń bínú orí wọn ń gbóná orí wọn ń ta wọn ò gbọ́ nǹkankan ìwọ tó bá ti bọ́ta báyìí ìwọ tó bá ti bọ́ta wọ́n fẹ́ ṣe yamayama ni ẹ kú oríire o ẹ tó bá ti mú Sunday Igboho ń sìn ibo ni kò máa yín gbé lọ jàre station ibo ni kò máa yín gbé lọ ẹ̀yin wèrè wo pé tẹ gbóyìnbó yẹn pé gbóyìnbó gbàtí mo post ẹ sórí tí mo fi fọ́tò yẹn sórí Facebook láàárọ̀ mo náà tó ń kọ òyìnbó I love Sunday Igboho but he talk too much tí àwọn ọmọ Gumi bá wọlé tán dictionary yín ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó kọjá ìgbèrí yín o tó bá ti dé báyìí kó máa gbé dictionary yín ni ìsì ṣe ìyẹn ẹ má sọ òyìnbó sáwọn ọmọ Gumi tó bá ti gbé olóòótọ́ dé tó fẹ́ fọ́ orí yín dànù ẹ bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó sí wọn wọn á ní sùn wọn á gbóyìnbó ẹ aṣọ́ọ̀kì àti báírò náà ẹ mí sọ pé ẹ ní ìwé náà lẹ́gbẹ̀ẹ́ àbí blackboard àbí whiteboard tó máa fi máa kọ́ àwọn ọmọ Gumi ní nǹkan tó máa sọ orí yín á pé. God bless you. Now ní Gumi ní kí wọ́n hold the accountable fún àwọn tó ń kú ní Jos. This guy again said he knows àwọn tí wọ́n pààyàn ní Jos kò ní sí àyè ni let me just kí fún ní volume kò sí àyè ni mo bá play fún fídíò ẹ̀. Name for DSS office waiting wọ́n ti ní kán lọ gbọ́ òun. When I talk say my hand na if una no see me I get DSS hand dem don dey send me security threats say I go explain am for DSS office wetin I talk where I talk say my hand na him be the gang leader of people wey buy men yesterday for Angon Kuba. Nigerians, I'm crying out loud. Please tag very dark man to this video. Tag anybody you can tag. I'm calling on you people now as it is. If you don't see me, fine. Just know that I'm in the DSS office. Or the spirit don't come pick me. You understand? So I just want to cry out loud now to you people and know that the kind of country we are inside, they are using securities to still intimidate us that are saying the truth. I don't care. If I like, I die. If I like, I stay alive. What's the essence? Who knows who is next? Even if I don't talk,
and is still lying down there, dead. Something, or even part of those people that were dead. And you expect me to be silenced? If you don't see me, know that I'm in the DSS office. But this one, I don't come out now, life and direct. And I'm still repeating it, that Mahan is still part of those people. In fact, he's the gang leader. Because as an influencer, I see no reason why he is going out to say such things. The government of Plateau State, people are beginning to complain already in the comment section that there is no government on the plateau. Please, do well to voice out. Let the people know there is a government in Plateau. And to Nigerians, don't forget, even if they beat me, no violence. We are out for peace, and the peace must remain. I still remember your favorite drummer, the drumming king, aka Serkin Beta South. Baba is the drumming king yìí, òun ló bọ́ta ní àná, olóhùn mọ àwọn tí wọ́n tó jẹ́ gang leader àwọn tí wọ́n lọ pa àwọn people yẹn ní Jos. Náà àwọn tí ní ọláwọn DSS ti send message sí wọn. Ọláwọn DSS wọ́n ti send message sí wọn. Now ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn Yorùbá Nollywood. Ṣọ́yẹ́ Yorùbá Nollywood yìí, wèrè wà ní orí yín o, ògún gbọ́. Wèrè gidi tí wọ́n ṣe tán bá máa ṣe show fún yín, tí wọ́n máa mí nìyín, orí yín tí ò pé yẹn máa fi ọpọlọ sórí yẹn fún yín. Àní ẹ má campaign fún Tinubu. Kẹ́ tó máa wá wọn aráàlú lépè sórí yín fẹ́ yí ni, ṣé ibi náà ló pa yín tó bẹ́ẹ̀ yẹn ni? Ṣé ẹ ní làákàyè ni? Yorùbá Nollywood ó lágbára, ebi iṣẹ́ yẹn jẹ yín gan o, ebi yẹn pa yín burúkú ẹ sọ̀rọ̀ ẹ̀yin wèrè. We are now in Coastal Road. Coastal Road yìí aṣíwájú ṣe ló lọ sí ẹnu Calabar náà mọ́. Òun la wà yìí o, kẹ́ ẹ máa bò wípé ẹ ṣe kékeré o, gbogbo ẹ̀yin wèrè. Kẹ́ ẹ sọ̀rọ̀ aṣíwájú ẹ̀ lẹ́rà kiri bẹ́ẹ̀ pé wèrè ara yín. Bẹ́ẹ̀ bá jẹ́ PDP ẹ máa clap. Ṣẹ̀rí wèrè, òun campaign fàṣíwájú, ṣọ́ni kò má campaign. Ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ní wèrè. Ẹ̀yin èèyàn ẹ rọ̀jò fún ìjọ, ẹ sọ nǹkan sínú ẹ sọ̀rọ̀ fún ẹ máa sọ̀rọ̀ kí n máa pín yẹn. Wọ́n ti gbá nǹkan àpá mẹ́ta sí ẹ lọ́rùn sí ó àkànpọ̀ ẹ̀wù bí àlùbọ́sà. Òun ṣépè fáwọn aráàlú tó fẹ́ campaign fún Tinubu, ó ya wèrè ni. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ sìn ẹ̀ ní gbé. Sunday Igboho ló sọ̀rọ̀ nsìn. He don't do much. Aráàlú Ṣòwòrẹ́ ló ń sọ̀rọ̀ yìí náà, Bóńdó kọ́ ló ń sọ lẹ́nu ni. Aráàlú Ṣòwòrẹ́ ló ń sọ̀rọ̀ yìí náà, Ṣòwòrẹ́ ò sọ̀rọ̀ lórí ẹ̀ náà. Ó pa àwọn tẹ́bi ń pa, àwọn tí yà ń jà, àwọn tí wọ́n ń jí gbà, àwọn tí wọ́n ń pa. Àwọn tí wọ́n bá wọn sùn lóríṣiríṣi. Ó ń pè wọ́n ní wèrè. Ó ń gbé wọn ṣépè. Wà jákòrí ẹ pé o, a máa mú ẹ sọ́wọ́ lórí pílátífọ̀mù yìí. Wàá bo ṣẹ́ṣọ́ ìyá ni. Sọ̀rọ̀ wèrè. Bẹ́ẹ̀ pé wèrè ara yín, bẹ́ẹ̀ bá jẹ́ PDP ẹ máa clap fún ni, ẹ máa pàtẹ́wọ́ fún, bẹ́ẹ̀ bá jọ yìí, àwọn movie train, ẹ máa bínú, ẹ ti ṣoríire. Ṣé ẹ gbọ́? Bó bá wù ẹ́ ká ṣe pé bá ẹ wẹ́sẹ̀ pèsè yìí ẹ. Àwọn ọmọ púpọ̀ ọmọ ilẹ̀ àwọn ọmọ ilẹ̀ káàdì àwọn ọmọ alákìrán. Ó ti ṣe yóò jẹ̀ sí wọ̀nyí, ó ti náà ṣe. 4+4. Kí sí pàtó hate. Wọ́n yóò bá fi dáṣẹ́ nígbà wọlé lẹ́ẹ̀kejì. Ikú apá ẹ̀. Bẹ́ẹ̀ni. Mute a máa disconnect yín ni, mi ò ráyè yẹn. Ṣé ẹ ń gbọ́ wèrè? Ẹ wo èpè tó ń ṣẹ́. Sunday Igboho ti sọ pé kó máa pa yín náà. Àti jẹta mo ti mú fídíò yìí sọ́wọ́. Sunday Igboho sọ pé kó máa pa yín náà. So ẹ̀yin èèyàn sìn tí wàá rí nǹkan tó wà láàrin yẹn. Sunday Igboho sọ pé kó máa pa yín o. Àwọn wà sìn wọn ò pé DSS kọ́ ní kọ́ lọ arrest ẹ̀. Ṣé bí actor kan náà ló sọ pé kó máa pa yín sìn? Actor ló sọ pé kó máa pa yín. Wọn ò pé DSS. Ṣùgbọ́n Sunday Igboho tó ní kó bí mọ́ wá sí kíní o, wọ́n pe DSS fóun, wọ́n ní kọ́ lọ arrest ẹ̀. Wọ́n ní kọ́ lọ arrest Sunday Igboho. Kò sọ pé kó máa pa yín o, ó kọ́ ní ká ti kó àtòbí máa wá campaign ni o. Náà eléyìí ní kó máa pa yín.
eléyìí tó sọ yín sọ òun kì í ṣe threat wọ́n ti rí pé ẹni tó lè dáàbò bò tó lè ṣí ìdìbò yín nìyẹn kò sí wàhálà ọmọ tó bá ti gbọ́rọ̀ tó bá ti gbọ́ umbrella tó ń lọ sínú òjò ẹ̀yà ṣáà ti gba umbrella lórí ẹ̀ ẹ bá wa gbóhùn sókè bàbá wa kí lorúkọ yín Igbo Stairs ẹ gbóhùn sókè Igbo Stairs ẹ gbóhùn sókè o. Bàbá mi ẹ ká sọ wà. Ẹ kú dédé àsìkò ẹ ṣe. Ṣé rí èmi mú tí mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo náà bẹ̀ tí. Ok sir ẹ bá wa mute ẹ bá tí mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá wa mute unisex ẹ gbóhùn sókè láàrin ìṣẹ́jú méjì. Ó dà pé àwọn tó wà lórí TikTok kò sí wọn sí lára ni jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ká máa lọ sórí fóònù unisex ká lè ráyè gbẹ́ lómi sí ẹ bá gbóhùn sókè sà 2 minutes náà máa lo ẹjọ́. Ok máa yẹ kí n yọ kó ẹ ló mà ẹ sí ní speaker báyìí. Màámi mo fẹ́ gbé sí speaker mo fẹ́ gbé sí speaker kí Sunday Igboho náà gbọ́ mo fẹ́ kó gbọ́ mo fẹ́ gbé kó gbọ́ ẹ sọ̀rọ̀. Ìjọ ẹ bá mi kí bọ́ náà mo ti bọ́ náà lórí ẹjọ́ ẹ bá mi bọ́ náà. Ẹ ní kú mo kàn fẹ́ káwọn èèyàn gbọ́ wípé àwọn ìyá kan ti ń pè mí tí wọ́n ti ń sun ẹkún Jésù àjọ àwọn ìyá Jésù so olóyè náà. Màmá ẹ jẹ́ kí mi àti ń sọ̀rọ̀ lẹ́yìn ètò màmí èmi àti ń sọ̀rọ̀ lẹ́yìn ètò tó lóye náà bá ń gbọ́ Ìjẹ̀bú ẹgbọ́n sókè tó náà bá ń gbọ́ àwọn kò gbogbo wèrè kọ́ léèyàn máa ń kó mọ́ra Ìjẹ̀bú ẹgbọ́n sókè Ìjẹ̀bú ò sí láàráǹd àwọn kò gbogbo wèrè kọ́ léèyàn máa ń kó mọ́ra àwọn ìyá kan àti pé ojoojúmọ́ náà fi ń sunkún tí nǹkan bá ti ṣe báyìí tí nǹkan bá ti ṣe wọ́n gbọ́ pé kí nìkan ní pẹ̀ báyìí wọ́n máa sunkún ni ẹ bá gbóhùn sókè ẹjọ́. Adúpẹ́ fọlọ́run yín kọ́. Èyí tó máa ṣe ṣe rí àwọn tó ní kan lọ arrest olóyè fún pé mo sọ lọ́jọ́ ṣe rí àwọn yẹn torí nǹkan tó olóyè sọ kò tẹ́tì wọn ẹ bá gbọ́ sọ̀dá ìbùkún ṣe àwọn ló tẹ́tì ó kàn sọ fẹ́ nìyẹn pé òun tó lè ṣe láàrin àti àwọn nígbà tó bàgbọ́ ó sùn tiẹ̀ tó ṣe pé àwọn aládò àbí tó ń tìkà ní ọyìn olóyè ń tẹ́tì. Bàbá mi kí ni ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho yìí kí lè fẹ́ kó lóyè Sunday Igboho kọ́ mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí ní láàrin ìṣẹ́jú méjì kí lè fẹ́ kó lóyè Sunday Igboho kọ́ ẹ̀kọ́ ẹ̀. wọ́n ti sọ gbọ́ ọ̀rọ̀ ni wípé káwọn náà kàn fúnra wọn ní space ṣe rí tí èèyàn bá ṣe rí ìwà èèyàn kò lè fìyàn lẹ̀ mí fi gbogbo ara blame wọn o ṣe bá ṣe wáyé a ní ojú àánú jura lọ but tí nǹkan bá ti wá ń di pé nǹkan tó fẹ́ tó lè affect mi